ẹ̀wẹ̀ so ilé iṣẹ́ lóko tẹ́mi toru ọ̀gbẹ́jọ́ sẹ́kàn ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀ so. àsìkò ẹ̀yin ti Ìjẹ̀bú ẹ̀wẹ̀ so tí mo ṣe sọ̀rọ̀ yẹn ó yẹ kẹ́ ti mọ̀ pé Ìjẹ̀bú ló ti ń ṣẹlẹ̀ ẹ̀yin náà ti mọ ayẹyẹ ńlá kan tí a máa ń ṣe lọ́dọọdún ní Ìjẹ̀bú òun ni à ń pè ní ojúde ọba ojúde ọba títọ́dún yìí òun ló tún ti ń ṣẹlẹ̀ báyìí ẹ wo ẹ̀yin tèmi nílé kódà in fact I'm so overwhelmed mi ìmọ̀kan tí mo lè sọ torí àwọn èèyàn jankan-jankan ni wọ́n ń bẹ níbí báyìí ní èní ọba wọn gba àlejò ní pẹrẹwu gómìnà tìpínlẹ̀ Ògùn àwọn náà ń bẹ níbí Prince Dàpọ̀ Abíọ́dún àtàwọn èèyàn ọlọ́kọ̀ òjọ̀kẹ́ wò tí bá sọ pé kí n máa dárúkọ wọn àní lè ṣe kankan bíbá ilé ní ilé aṣú ilé amọ́ ẹ wo ẹ má gbé kúrò lórí Orísun ẹ jókòó ẹ jẹ́ ká jẹ̀gbádùn ojúde ọba 2019 yẹn ti tọdún yìí Àyìnkẹ́ Òkújọ́rẹ́ lèmi jẹ́. Ṣẹ̀kẹ̀rẹ̀ kí n bá wọn lọ́sọ̀dọ̀ ìbànújẹ́ ó yẹ kẹ́ mọ̀ wípé gbogbo ibi tẹ́ bá ti rí Orísun tẹlifíṣọ̀n world class event la máa mú wá fún yín olórí Olúwakẹ́mi Ìyàndá lórúkọ tèmi torí pé kí ni Àyìnkẹ́ Òkújọ́rẹ́ ní kọ́kọ́ ló wà ń bí òun ló jẹ́ kójú tèmi kan máa sọ tó ọ̀ torí pé mo fẹ́ fún yín gbogbo bó ṣe lọ nínú Ìjẹ̀bú Òde ojúde ọba 2019 tàwa ṣe ṣé kí n má tọ̀ yín ó yẹ ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Ọ̀gbágbàdé second ó yẹ wọ́n jù torí pé kí ni gómìnà gan ti ìpínlẹ̀ Ògùn àwọn náà wà ní bíbá yìí àwọn lọ́balọ́ba tún ṣe kí ni wọ́n tún dìde lọ́tún wọ́n dìde lọ́sì àwọn èèyàn wá láti ìlú òkèèrè wọ́n wá láti ẹ̀wọ̀ ẹ má tẹ̀ jẹ́ kí ìròyìn torí pé ìròyìn ò tó àfojúbà.
kí àwọn ará ilé kẹ́ bá mi dárúkọ fún mi mọ̀ pé ìyálóde ẹgbẹ́ ńlá kan nìyí ní Ìjẹ̀bú yìí ẹ bá mi dárúkọ fún ará ilé mà. orúkọ mi Alájà Busratu Bọ́láńlé ọ̀kẹ́ owó Ògúnnẹ́yẹ ìyálóde ẹgbẹ́ Ọbáfùwàjì age 1950 to 52. mọ́mì ọdọọdún ni a máa ń ṣe ojúde ọba ṣé ó tọ́ torí mo rí pé aṣọ ọlọ́lọ́kọ̀ òjọ̀ kan oníkálukú máṣọ ẹ̀ ṣó tọ́ láti máa máṣọ yẹn. ó tọ́ ayé ẹ yọ fún wa ọdọọdún là ń ra aṣọ. mọ́mì gẹ́gẹ́ bí ìyálóde ẹ jọ̀ọ́ fún àǹfààní àwọn tí wọ́n tẹ̀ mọ nǹkan tí ojúde ọba túmọ̀ sí ẹ bá wa ṣàlàyé fún wọn ní ṣókí mà. ojúde ọba yóò jẹ́ ká mọ́ra wa ó jẹ́ ká mọ́ra wa tá a bá ní nǹkan ṣe gbogbo rẹ́gbẹ́rẹ́gbẹ́ yẹn tá a bá fún ọ ní invitation èèyàn mẹ́wàá ilẹ̀ máa kún ni wọ́n dẹ̀ máa yọ̀ mọ́ wa fi ń dunra wa nù ni Àwùjalẹ̀ ọba wa yìí dẹ̀dọ̀ Ọlọ́run jẹ́ ó pẹ́ fún wa torí òun ló dá a lẹ̀ tó a ní tètè mọ yìí ẹ̀ lágbára Ọlọ́run. bọ́ ẹjọ́ màmá mi o ṣé ojúde ọba yìí ṣó ń kọ́ dandan pé ọdọọdún náà ni kò máa ṣe. ọdọọdún ni o. wọn bá ṣe lọ́dún kan. à á síkì. ẹ máa síkì ọlọ́wọ́ ní já síkì. àwọn ọmọ wa náà ti ń ṣe gbogbo àwọn ọmọ wa náà ti ń ṣe rẹ́gbẹ́rẹ́gbẹ́ so ó dùn àwọn bàbá wa náà ti ṣe àwọn ìyá ńlá wa náà ti ṣe. ìyálóde ẹ má bínú mà ìbéèrè mi tó ṣì kẹ́yìn ṣé gbogbo àwọn tó wà bí ìṣẹ̀lẹ̀ fọwọ́sọ̀yà pọ̀ ọmọ Ìjẹ̀bú ni wọ́n àbí all over ni wọ́n ti. all over ni gbogbo Ìjẹ̀bú ni of Ìjẹ̀bú land. bí Ìgbò bá wá tó bá fẹ́ Jẹ̀bú a máa gbà tí ọmọ Kwara bá wá tó bá fẹ́ Jẹ̀bú a máa gbà tẹ́gbẹ́ tí àwọn náà bá ní interest tó fẹ́ darapọ̀ mọ́ wa any tribe a máa gbà. tí wọ́n nílé mo sọ wípé lórí Orísun àwọn òkè fún yín lẹ́sàn torí pé ojúde ọba 2019 ibẹ̀ làwọn wà mọ́dẹ̀ wà pẹ̀lú àwọn lọ́balọ́ba tí n bá sọ pé lọ́balọ́ba ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ wípé àwọn lọ́balọ́ba mo ṣe dáńsáàkì torí pé kí ni mo pẹ̀lú ọba Muniru Adépọ̀sí Báṣọ̀run ẹ kú dédé àsìkò yìí sà kábíyèsí. How are you? I'm fine sir. Kábíyèsí kí ni kọ́ tá à ń pè ní ojúde ọba yìí gangan. This is what we are seeing. What we are seeing today is real ojúde ọba. Ojúde ọba ó jẹ́ ọjọ́ kẹta ọdún tí gbogbo Ìjẹ̀bú tá a máa wá kí Àwùjalẹ̀ tá a máa wá dá lára yá àtẹ̀bí àtọ̀rẹ́ a máa pàdé ń bì a máa ṣe fàájì lẹ́yìn tá a bá ṣe léyìí tán a wá lọ sí stand wa a lọ máa entertain our friends wa a jẹ a mú. So this is a tradition which they have been going for almost 400 years and it still continue. Kábíyèsí sá mo rí pé báwọn èèyàn ṣe ń wọnú tí wọ́n ṣe ń wọnú bí oríṣiríṣi ẹṣin ìdílé ń gbé wọlé oríṣiríṣi ẹṣin tí wọ́n dẹ̀ ń yìnbọn sókè kí ni pàtàkì ohun tí wọ́n ń ṣe yìí. Inú wa ń dùn ni. Gbogbo ẹ̀yin tèmi lé ẹwọ ó sì ń ṣẹlẹ̀ mo wà láàrin àwọn beautiful mummies mi ẹwọ tẹ́yìn náà bá ti rí wọn mo wà pẹ̀lú ìyá alájẹ mọ́mí ìyá alájẹ tí mo. Alájẹ bọ́ba gbìmọ̀. Ìyá alájẹ bọ́ba gbìmọ̀ obìnrin of Ìjẹ̀bú land. Mo dẹ̀ wà pẹ̀lú mọ́mí mi ọ̀tún. Ọ̀tún ìyá alájẹ Bukky Wilson. Okay ma. Ọ̀tún ìyá alájẹ. Okay mọ́mí ẹ jọ̀ọ́ ẹ kọ sọ fún wa. Táyé ṣe bọ́ba gbìmọ̀ obìnrin Mrs. Bukola Talabi. Thank you very much. Ìyá alájẹ ẹ jọ̀ọ́ ẹ sọ̀rọ̀ ní ṣókí fún wa nípa ojúde ọba mọ́. Ojúde ọba òun làwọn Àjẹ̀bú fi ń show unity tàbí máa ń kóra wa pọ̀ àjẹ̀ máa ń ṣe lọ́dọọdún eléyìí ò dẹ̀ ní jáṣe mọ́ fún wa a máa ṣe pẹ́pẹ́pẹ́ so you can see us together unifying we thank God for his blessing all glory be to the Lord. Ọ̀tún mami ẹ jọ̀ọ́ kí lè tẹ yọ pọ́pù láyò lẹ́ni mà. Kí ló rí? Kí lè tẹ yọ aṣọ pọ́pù láyò lẹ́ni. Torí pé pọ́pù wà in vogue náà ni a dẹ̀ láti ṣọdún yẹn dáadáa àwa náà ni òṣùpá ayé ni wá kò gbọ́dọ̀ mọ́ ẹ̀wọ̀n ní fẹ́yọ̀ tí ń ṣe wá ẹgbẹ́ bọ́ba bímọ obìnrin Akílẹ̀ Ìjẹ̀bú ìkọ́ṣọ́ ni wá o. Mo fẹ́ ṣe kí ìgòrí mi ń wú. Mo kàn lè sọ pé mo fẹ́ switch sí Jẹ̀bú. Wọ́n bá wọrí ìgbà wá ó láti wá sí Jẹ̀bú ìjọba wá Jẹ̀bú àgbẹ̀ rẹ̀pẹ̀rẹ̀ tó wọ́n gbádùn àṣà prapra àwa náà nìyó. Èdè Jẹ̀bú mo fẹ́ kẹ́ sọ fún ara lé. Ọkọ ọdún èníwé o akíndéédé wọn
ọdún ayọ̀rá máa ṣe àwa bábá gbìmọ̀ fìjẹ̀bú òde land èmi ọ̀tún yàlàjẹ ṣùgbọ́n mi fẹ́ jẹ̀bú ọmọ èkó rí mo fẹ́ o àwọn elégùsì ẹ mú mi dání látọdún yìí tó ti bí mi kí n má wá jẹ̀bú òde fọdún àjọṣọpọ̀ rẹ o. ọgbọ́n mi kúkú lórúkọ bí òdòdó dà wá. yẹyẹ òdòdó ń dá wà ẹjọ́ kí ni pàtàkì ẹṣin tá a bá sọ pé àṣojú di ọba. pàtàkì ẹṣin tá a bá ṣe nípa àwọn bàbá tiwa lọ́pọ̀pọ̀ ẹ̀sìn Islam wọ̀jẹ̀bú òde sọjọ́ kẹta ojúde ọba wọ́n máa ń ṣòṣà so kúkú wà lọ lé àwọn òṣà yẹn wọlé ó wá gun ẹṣin wọn palace lọ kí kábíyèsí alásìgbà yẹn láti ń gẹṣin àlẹ́yìn kúkú ni àwa ni olórí ogun ọ̀fìjẹ̀bú òde náà fọmọ kúkú ṣe. ọ̀dọ̀ báwo nínú yìí ṣe dùn tó lẹ́nu. inú mi dùn torí pé òṣàdílé mi ni mò ń ṣe orò ìdílé ni mò ń ṣe. ọdún mọ̀ thank you very much. you're welcome you're most welcome. tàmọ́ realize pé fìlà tẹ́ ẹ dé kò kí ń ṣe fìlà ilẹ̀ Yorùbá ìyẹn tún yàtọ̀ kí ni ìdí. bí kúkú ṣe wà nìyẹn ọlọ́run máa dá ọmọ yàtọ̀. láti máa dá ọmọ yàtọ̀ ọ̀dà kí ni pàtàkì gbígbé ẹṣin wá sójú di ọba. pàtàkì gbogbo ẹṣin wá sójú ọjà ó wà abánlé ni bàtà tí bá ń lé ní àwa náà ló máa ń dúró dè lójúdọ̀ba náà bá ti kí ìfúra lójúdọ̀ba ojúdọ̀ba àti complete. African touch ló bá dé láti ẹkùn dédé àsìkò yìí sà. yà ẹ ṣeun mo dúpẹ́. ẹ bá mi sọ orúkọ yín fáwọn ará lé. orúkọ tèmi ni Ọ̀túnba Sunday Babátúndé Ògúnfowódé. Ọ̀túnba sà tá a bá sọ̀rọ̀ nípa ayé òde òní ẹ mọ̀ pé a lè fi ọwọ́ a lè fi rọ́ ìmúra sẹ́yìn kí ni pàtàkì ìmúra gẹ́gẹ́ bí àṣà ọmọ ilẹ̀ Yorùbá tá a bá sọ̀rọ̀ nípa ojúde ọba. ojúde ọba ó jẹ́ kan tí ó jẹ́ pàtàkì fún gbogbo àwa rẹgbẹrẹgbẹ ní Akilẹ̀ Ìjẹ̀bú tó jẹ́ wípé ọba fún ara wọn Síkírù Adétọ̀nà òun ló fún oníkálukú ní orúkọ gẹ́gẹ́ bí ọdún mẹ́ta la fi jura wa lọ oníkálukú lẹ́tì ní ẹgbẹ́ láti ọba kábíyèsí fún ara wọn àwọn ló dàgbà jù nísìnyí ní ilẹ̀ Yorùbá Ìjẹ̀bú. kí ni ìwúlò ìmúra àṣà àti ìṣe pàápàá jùlọ bẹ ṣe múra yìí. a gbọ́dọ̀ jẹ́ kí àṣà òyìnbó kó kó àṣà wa lọ tẹ́ bá ti rí Yorùbá tó bá múra kò nídìí ká sọ fún wa wípé Yorùbá ni eléyìí ní ti fìlà ni ní ti agbádá ni ní ti ìrìn ni ní ká kóṣẹ́ sí ni a ti gbọ́dọ̀ gbàgbé àṣà ilẹ̀ wa nígbàkúgbà. 2019 bó ṣe lọ ẹ wo gbogbo ẹ ló dùn láti ìbẹ̀rẹ̀ dé òpin ẹ ti láwọn lọ́ba ẹ ti láwọn oníjọ́yè mo rẹ́ṣin lé ní ojú mi gan ó ṣáná ní oríṣiríṣi ẹṣin ẹni bí wọ́n ṣe dírẹ́sì wọn lọ́lọ́kan òjọ̀kan àwọn ẹṣin kọ̀ọ̀kan fẹ́ fáìn jèèyàn lọ níbi tó dírẹ́sì wọn dé o ẹ má bínú mi ní sọ pé ẹranko fáìn jèèyàn lọ àmọ́ ẹ̀yin náà ti rí bí gbogbo ẹ̀ ṣe lọ ẹ dẹ́ ti pé èmi àti olórí Olúwakẹ́mi Ìyàndá àwa náà lájọ wà nílùú Ìjẹ̀bú ẹ̀yin ti Ìjẹ̀bú ṣẹ́ wà ẹ̀yin náà rí pé gbádùn wa àwọn náà lájọ wà nínú ìtajọ́ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú gbogbo àwọn èèyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan ṣaṣọ lẹ́fẹ́ rí ni aṣọ tiwantiwa ó tẹ̀lé àwọn kan tí mo rí abẹ́bẹ́ tiwantiwa tí wọ́n ti gbàgbé láti ayé ìgbà yẹn òun ni wọ́n gbé dì sí ẹ wo nǹkan òwúrí pọ̀ gan bíbá ẹ̀ ní ti àṣà àti ṣe wa ojúde ọba 2019 kọjá bó ṣe jẹ́ àyíntèmi lágbára Ọlọ́run ayọ̀ àti ìdùnnú náà látún máa fi ṣe ti 2020 ẹ̀mí tó rí tọdún iná ló máa rí títí ọdún tó ń bọ̀. dénú wọn lá àgùntàn sọ̀rọ̀ lòdì fún mi olójú ra èké ọmọ nìkan fún ẹ máa borí wọn àdéhùn máa.
Adéjùmọ̀lá wọ́n mú ẹ̀ máa torí wọn àyàṣẹ́ yìí tó bá ṣe kó wá. Adéjùmọ̀lá Ọlọ́run ṣe dámì ni mò ń hùwà. Bí mo ṣe rántí ọjọ́ mo rántí ọjọ́ tí mo wá ṣeré nílé yín ní Ìjẹ̀bú Òde bí. Àláwá ló ṣòro ń dájú. Ayé ọmọdé ìbò tó pọ̀lá báyìí. Máa ṣe láyé mi máa ṣe rere. Máa ṣe rere láyé mi máa ṣe rere. Mo ò ní jẹ́ láyé, mo ò ní jẹ́ lọ́rọ̀, mo ò ní jẹ́ bàjẹ́.